Ẹ kú dédé àsìkò yìí gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé agbẹ́yìnga fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà o, fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́bọ̀ tí ó gbẹ̀yìn oṣù kẹfà. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín Ọlọ́run aláàánú wa. A gbàdúrà pé owó ọmọ ìtẹ̀síwájú ìṣerere àlùyọ yóò bọ̀ wá fún wa ní èní ní orúkọ Jésù, àti pé ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé gẹ́gẹ́ bí bàbá mi ti rán mi, gẹ́gẹ́ bí bàbá ti rán mi. Àmú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkọkànlélógún. Jòhánù orí 20 ẹsẹ̀ ìkọkànlélógún. Nítorí náà Jésù sì tún wí fún wọn pé àlàáfíà fún yín o, gẹ́gẹ́ bí bàbá mi ti rán mi bẹ́ẹ̀ ni èmi sì rán yín o. Nígbà tí a mú bíbélì kíkà nínú ìwé Jòhánù bákan náà orí 14 ẹsẹ̀ 10 dé 11. Jòhánù orí 14 ẹsẹ̀ 10 dé 11. Ìwọ kò ha gbàgbọ́ pé èmi wà nínú bàbá àti pé bàbá wà nínú mi? Ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín èmi kò dá sọ, ṣùgbọ́n bàbá tí ń gbé inú mi òun ní í ṣe iṣẹ́ rẹ̀. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú bàbá, bàbá sì wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ṣe ni òun yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò ṣe, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Wíwo àkòrí tòní, ó dáni lójú pé wàá bi ara rẹ léèrè, báwo ni bàbá ṣe rán mi? Iṣẹ́ àwọn àpọ́stélì orí 10 ẹsẹ̀ 18 sọ pé a rán Jésù láti wá ṣe rere àti láti ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú, ṣùgbọ́n ṣá, a dá ẹ̀mí mímọ́ àti agbára dà á lé e lórí fún iṣẹ́ náà. Ìdí nìyẹn ní ti àwọn ìránṣẹ́ rẹ̀. Jésù sọ nínú ìwé Lúùkù orí 24 ẹsẹ̀ 51. Ẹ jókòó ní ìlú Jerúsálẹ́mù títí a ó fi agbára wọ̀ yín láti òkè ọ̀run wá. Ohun tí ó wà nídìí jíjẹ́ ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn àpọ́stélì orí 9 ẹsẹ̀ 1 dé 3 ni pé o gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́. Gbígba ìrìbọmi ẹ̀mí mímọ́ pẹ̀lú ẹ̀rí ìfèdèfọ̀ dára o. Ẹ̀wẹ̀, àwọn onírúurú ẹ̀rí mìíràn gbọ́dọ̀ wà níbẹ̀ pẹ̀lú. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 9 ẹsẹ̀ 9 pé Sífíánù, ẹni tó kún fún ẹ̀mí mímọ́, ó ṣe iṣẹ́ ìyanu o. Àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe nípasẹ̀ rẹ̀ láti ìgbà tí a ti baptize rẹ̀ ń kọ́ o. Àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe nípasẹ̀ rẹ̀ láti ìgbà tí Ọlọ́run ti baptize rẹ̀ ń kọ́ o. Ní inú ìṣe àwọn àpọ́stélì orí 9 ẹsẹ̀ 5 dé 9, Fílípì, ọ̀kan nínú àwọn díákónì, ó lọ sí Samaria, ó sì dá gbogbo ìlú náà kodò. Nínú ìṣe àwọn àpọ́stélì orí 13 ẹsẹ̀ 6 dé 12, nígbà tí Pọ́ọ̀lù ń gbìyànjú láti wàásù fún baálẹ̀ kan tí oṣó kan dí i lọ́wọ́, Pọ́ọ̀lù tí ó kún fún ẹ̀mí mímọ́, ó mú kí òkè náà kúrò lójú ọ̀nà, ó sì ní ìṣẹ́gun nípa agbára ẹ̀mí mímọ́. Ohun tí àwa onígbàgbọ́ ń kojú ní ayé ni pé ní ìgbàlódé tuntun. Ohun tí àwa onígbàgbọ́ ń kojú nínú ayé ni ìgbàlódé tuntun. Wọ́n ń ṣiṣẹ́ kára láti jèrè àwọn ọ̀dọ́ wa pẹ̀lú àlùpàídà. Nítorí náà, a ní láti ṣe àfihàn agbára tó tóbi jù láti pa wọ́n lẹ́nu mọ́, kí àwọn ọ̀dọ́ má bàa gba àwọn àrékérekè wọn o. Nínú Ọlọ́run ni agbára yìí wà o, fún gbogbo ẹni tó bá ṣetán láti san iye tó máa gbà á. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, èṣù ti ìjọ sí kò gbóná kò tutù. O ní láti mọ̀ pé nígbàkúgbà tí Jésù bá kọ́ ní ibikíbi, nígbàkúgbà tí Jésù bá kọ́ni ní ibikíbi, Bíbélì sọ pé agbára Ọlọ́run máa ń wà níbẹ̀
pẹ̀lú láti ṣe ìwòsàn. Mo ti ṣàwárí pé nígbà tí a bá ń wàásù nípa ìwòsàn, Ọlọ́run máa ń wòsàn o. Nígbà tí a bá pe ìsìn kan ní ìsìn ọ̀run ìtúsílẹ̀, ọ̀pọ̀ àwọn ènìyàn tó ní ẹ̀mí àìmọ́ tó wà nínú ìpàdé náà yóò rí ìtúsílẹ̀ gbà o. A máa ń mú àwọn àkòrí láti fi hàn Ọlọ́run pé a ní ìfẹ́ sí ṣíṣe ìfẹ́ rẹ̀. Ó sọ pé òun yóò fi iná àti ẹ̀mí mímọ́ baptísì rẹ. Ìwé Lúùkù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìyàtọ̀ wà láàárín kí a máa fi èdè sọ̀rọ̀ àti níní iná lẹ́yìn ìfèdè sọ̀rọ̀ rẹ. Nígbà tí a bá baptísì rẹ pẹ̀lú iná àti ẹ̀mí mímọ́, yóò dájú, iṣẹ́ ìyanu yóò ṣẹlẹ̀ o. A ó jèrè àwọn kan o. Gbogbo ayé yóò sì tẹríba fún Olúwa wa. Wá iná náà lónìí. Kókó àdúrà: Bàbá, fi iná rẹ baptísì mi. Bàbá jọ̀wọ́, fi iná rẹ baptísì mi. Iná ẹ̀mí mímọ́ rẹ, Olúwa, fi baptísì mi kí n lè jèrè ọkàn fún ọ, kí n lè wàásù ìyìn rere yìí jákèjádò àgbáyé. Olúwa yóò fi iná baptísì wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀ káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.